Bí ìgbẹ́jọ́ ọ̀gbẹ́ni Lánrè Omiyinka ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Bàbá Ìjẹ̀ṣà ṣe ń tẹ̀síwájú lòun àtàwọn èèyàn tó péjọ sí kóòtù lónìí. Princess Dámilọ́lá Adékọ̀yà ìyẹn alágbàtọ́ ọmọ tí wọ́n sọ pé Bàbá Ìjẹ̀ṣà fipá bá lòpọ̀ náà wà, bẹ́ẹ̀ ni àwọn abẹ́ṣekáwẹ̀ bíi Ìyábọ̀ Òjó àtàwọn míì náà yọjú. Ọ̀gbẹ́ni Délé Màtí gbajúmọ̀ òṣèré tíátà bá Aláròyé sọ̀rọ̀ nípa ibi tí ẹjọ́ ọ̀hún dé dúró àti ìrètí wọn lórí bí ohun gbogbo ṣe ń lọ. Nínú ọ̀rọ̀ ẹ̀ náà ló ti sọ pé òun mọ ìwà tí Lánrè Omiyinka lè hù àti pé ọ̀rọ̀ tó ń lọ ní kóòtù yìí ohun tó yẹ ni tí yóò sì mú Bàbá Ìjẹ̀ṣà wẹ̀yán kọ̀yìnkọ̀yìn lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án. Well, ìtẹ̀síwájú ẹ̀ wá ṣe is better hope. That's the best way I can explain, because gbogbo nǹkan ló ní process láyé yìí. So process in court is under a chain of rule of law and constitution. So gbogbo nǹkan tó ń ṣe ń sìn ó sì wà ní in line pẹ̀lú òfin. Àwọn witness ẹlẹ́rìí ni wọ́n ṣì ń pè wọ́n lé, oníkálukú ń sọ nǹkan tó mọ̀, understand, but ó wá kù sọ́wọ́ court láti gbé gbogbo tó ń sọ yìí ní àgbéyẹ̀wò tó kúnná kí wọ́n jọ kó kúnná. No, àwọn ẹlẹ́rìí apá ti princess ni wọ́n ṣì ń sọ̀rọ̀ lọ́wọ́, kò tí ì kan ti Bàbá Ìjẹ̀ṣà. From my understanding, bóyá ẹlẹ́rìí kan tó kù fún wọn náà ni wọ́n pè yìí lẹ́yìn tèmi. Then I think the next adjustment, I'm cross examination, then àwa ṣe wá wo àwọn ẹlẹ́rìí wo ló wá tọ̀dọ̀ Bàbá Ìjẹ̀ṣà. But so far so good. Ní bias mind, ní any doubt of mind pé because àwọn tó wà ń bẹ̀ àti agbẹjọ́rò àti ẹni tó máa dẹ́jọ́, I believe pé wọ́n nínú ọ̀rọ̀ tó ní kálukú sọ wọ́n rí òdodo, wọ́n mọ òdodo, wọ́n á dẹ̀ sọ òdodo. Ọ̀rẹ́ mi ni, is a senior colleague, àjọ ń ṣiṣẹ́ kan náà ni, ọ̀rẹ́ ni wa, adé mọ́ dáadáa, in fact mo jẹ́ kí n sọ pé àmọ́ dáadáa, that's the best way. So àyè ọ̀rẹ́ yẹn tàfi kanra wa yẹn kò yọ sílẹ̀. Nínú ọkàn ti tèmi o, tí mo sọ tí gbogbo ayé ń sìn kò lè ṣe, I say it to her pé kò lè ṣe. Gbogbo wa náà la ń rí gbogbo tó ń ṣẹlẹ̀, even kó tó di pa délé ẹjọ́, gbogbo wa náà la ń rí bí nǹkan yẹn ṣe ń lọ àti nǹkan tí wọ́n fi hàn wá lórí fídíò àti àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ, bóyá ìtàn sọ ní kóòtù àbí àhesọ tàti ẹ̀ ń gbọ́n ta àbí tàti ẹ̀ gbọ́ direct lẹ́nu àwọn tó nọ̀rọ̀ gangan, gbogbo wa máa ti mọ̀ pé kọ́nu kọ́ ọkàn wa ń bẹ̀. Ṣé rí àwọn ẹ̀dá alẹ́jura wa lọ, alọ́kànjura wa lọ, understand? èèyàn lè àwọn bàbá máa sọ kí ni kò abẹ́rẹ́ máa ń sọnù nígbà mi tí èèyàn máa ń fi Ṣàngó wa. Ó dàbí kéèsì yẹn ló ń wà ní nǹkan tá à ń rí nílẹ̀ báyìí nísìnyí, abẹ́rẹ́ ló sọnù, Ṣàngó là ń lọ bú. Níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹjọ́ yìí ohun kan tó máa ń sábà ṣẹlẹ̀ ní kóòtù ni bí èrò ṣe máa ń pé pìtìmù, ṣùgbọ́n ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ lónìí. Ẹni tó ṣáájú ikọ̀ tó ń gbẹjọ́rò fún Bàbá Ìjẹ̀ṣà, amòfin Babátúndé Ọ̀gálá àti ẹnì kejì ẹ̀ Dàda Awóṣìkà kò sí ní kóòtù, ṣùgbọ́n wọ́n rán aṣojú wá. Ìgbẹ́jọ́ wáyé lónìí. Lára ohun tó sì ṣẹlẹ̀ ni ẹ̀rí tí abilékọ Àníkẹ́ Àjàyí Káyọ̀dé sọ ní kóòtù pé ìwádìí tó ń ṣe fi hàn pé ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni Bàbá Ìjẹ̀ṣà fipá bá ọmọbìnrin náà lò pọ̀. Ju gbogbo ẹ̀ lọ, ogúnjọ́ àti ọjọ́ 21 oṣù kẹwàá ọdún yìí ni ìgbẹ́jọ́ mi yóò tún wáyé lórí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí adájọ́ Olúwatóyìn Táíwò ṣe sọ.